ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ ìbèrè lọ́wọ́ ara yín wípé lásìkò yìí kí ló ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n kó wa gbọ́ngbà yẹn níbo náà wà ń sìn ọ̀pọ̀lọpọ̀ láàrín tó jẹ́ pé nígbà tó bá kó wọn wọ ilẹ̀ Yorùbá tán wọ́n máa kó wọn lọ sí army barracks igbó lẹ́yìn army barracks tó ti máa fún wọn ní àwọn aṣọ military tó fẹ́ lò nǹkan tí wọ́n dúró dè ní wípé bọ́n ṣe máa pa ilẹ̀ Yorùbá run nítorí gbogbo ibi tẹ́ ẹ ti rí àwọn tí ẹ̀ ń sọ yìí Òkè Ògùn ni o gbogbo àwọn Ìjẹ̀ṣà land area tẹ́ ẹ ti rí gbogbo àwọn kidnappers yìí àwọn ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wà ibẹ̀ ni gbogbo wọn wà yẹn nítorí pé àwọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gangan òun ni wọ́n ń jà jù òun náà ṣe fẹ́ gbìyànjú láti rí wípé ṣe mọ̀ pé wọ́n ti sọ wípé àwọn wọ́n máa ṣèjọba from desert to the lagoon òun lè ṣe rí títì tó wọ lagoon ní Ìkòyí ní Victoria Island tó jẹ́ pé Tafawa Balewa square náà pé àwọn ará bíbá wọn ti ká wa mọ́ kò sí nǹkan tá a lè ṣe ariwo tá à ń pa yìí àti àwọn àṣírí wọn tá a tú ní gbogbo ìgbà tó ń gbé àwọn èèyàn wọlé tí a rí mọ́tò Dangote tó ń kó ammunition wọ gbogbo igbó wa tá a rẹ̀ wọ́n ṣe fáìlì àwọn èèyàn wọnú igbó tá a rẹ́ helicopter tó fly tó wá ń kó oúnjẹ fún wọn gbogbo àsìkò yìí pátápátá náà ti plan pé wọ́n fẹ́ carry out ethnic cleansing ilẹ̀ Yorùbá gbogbo alárí ìgbà tí ọba Dára Bẹ̀láfíà tó pariwo yìí kí ọba Dára Bẹ̀láfíà tó pariwo yìí síta láti kọ́ ló ti wà ní ìgboro gbà tí àbá yẹn tó bẹ̀rẹ̀ yìí ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yẹn ó bà mí lẹ́rù torí pé gbogbo nǹkan tí ó ti jáde síta táwọn èèyàn wa tán kà sí bó ti jẹ́ kí ó gba àwọn francophone countries àwọn European náà ṣiṣẹ́ yìí tán dẹ̀ fàwálé àwọn ọ̀tá yìí lọ́wọ́ tán dẹ̀ gbìyànjú tán darapọ̀ mọ́ àwọn ìjọba irọ́ ta nílò àwọn lórí irọ́ ìjọba tá à ń parọ́ wa mọ́ wọ́n dẹ̀ ní ọmọ ẹran láàrán síná nígbà tó máa gbé ìgbésẹ̀ ló gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà nínú ìfúnra ẹran ti rúgà 2018 2019 ẹran ti rúgà ẹ wo gbogbo ọ̀nà tó fẹ́ gbà láti gba ilẹ̀ ńgbà yẹn tó fẹ́ gbé rúgà wọlé rúgà tó jẹ́ pé big city ní rúgà ó máa ní secondary school ó máa ní infrastructure development ó máa ní títì ó máa ní university ẹ lọ wo ìtumọ̀ rúgà ariwo tí gbogbo ọmọ Yorùbá pa òun ni ò jẹ́ kán ṣe rúgà ìgbà tó fẹ́ ṣe rúgà yìí ta ló wà ní charge Rauf Arẹ́gbẹ́ṣọlá òun ló jẹ́ minister for internal affairs ìyẹn ni pé ọmọ iná làárọ̀ síná nígbà tó fẹ́ wo àṣírí wa nípa ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá wọ́n gbé Káyọ̀dé Fáyẹmí sí ẹgbọ́ tí Sultan of Sokoto tó ní is my adopted son ẹ rí i pé tiwa ti bá wa nílẹ̀ Yorùbá oore ọ̀fẹ́ Ọlọ́run nìkan òun ló jẹ́ kílẹ̀ Yorùbá kó bí lọ́wọ́lọ́wọ́ sìn ìgbésẹ̀ tá à ń gbé gbariwo tá à ń pa yìí òun náà ṣe wá rò wípé àṣírí wọn ti tú wọ́n ní kó àwọn Yorùbá ti gbọ́n kọjá ibi tó dúró sí gbogbo àṣírí wọn ni wọ́n ń tú pátá ìyẹn ṣe wá wò wípé káwọn kúkú gbìyànjú láti fi politics máa fi kọ́ wa lẹ́rú nìṣó torí pé wọ́n rí i pé táwọn bá ní kán gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn ìjáde táwọn Yorùbá jáde nígbà EndSARS ìjáde táwọn Yorùbá jáde nígbà tá à ń ṣe campaign tán rí gbogbo nǹkan táwọn ọmọ Ìgbòho ṣe ní Èkìtì l'Ábẹ́òkúta ní gbogbo ibi tó ti ṣe kárálì gbogbo báwa náà ṣe ń pariwo sí ìgboro tá à ń tún wọn ní àṣírí yìí ó dẹ́rù bà wọ́n wípé a ti mọ ibi tó ti ń bọ̀ tó bá dé gbégbèsè yìí pé gbogbo àwọn àgbáyé rí pé àwọn ti pariwo yìí lóòótọ́ àṣẹwóṣe rí nìyẹn ló ṣe padà lọ plan B pé káwọn kúkú máa fi politics kan máa fi ṣe kíni láti máa fi kó wa ní ẹrú nìṣó ẹrú tó wá kó wa nìṣó yìí ẹ jẹ́ ká ní ìfúnra ẹnìjọ́ mẹ́ta yìí nígbà tí àwọn Arab states àwọn Islamic states nígbà tó fẹ́ convene meeting tọrọ Palestine àti Israel ṣẹlẹ̀ Nàìjíríà ní kọ́kọ́ gbé sáájú pé kí Nàìjíríà kó jẹ́ ọ̀kan àti àwọn ọ̀dà Islamic country kan wá láti wá ṣèpàdé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Palestine kí láti fẹ́ gbọ́ Yorùbá already Nigeria is already an Islamic country ṣùgbọ́n láti lè jẹ́ kí gbogbo àwọn Christians tó wà ní ẹ̀rí pé nígbà tá arákùnrin yẹn ń sọ̀rọ̀ ó ní gbogbo service wọn ó ní Southern Nigeria ni gbogbo alágbọ́ngbà tó sọ department tó hold ní ìyẹn ní pé gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn wọ́n kidnap àwọn èèyàn wa nítorí pé
gbogbo àwọn olówó wa tó ti sọ di ẹjọ́ alẹ̀ láti 2019 to 2015 to 2019 àwọn villagers tó ń ṣòwò díẹ̀díẹ̀ wọ́n lọ pa kidnap àwọn èèyàn nínú village gbogbo nǹkan wọ́n fi rake gbogbo owó tó wà lọ́wọ́ wa wọ́n oh my god wọ́n ti fi àjẹ Yorùbá jù ó àdẹ̀wà ní ìfúnra ó ẹkún gbọ̀n mí. ẹ ṣe gan ni ẹni sùúrù ẹ má bínú doctor wọ́n bẹ̀rẹ̀ sí àwọn local people àwọn ìyá wa tán tada tán tepo àwọn náà tún dátọ́ lọ́kọ́bọ̀ tí wọ́n níjọ láti fi gba àwọn èèyàn kúrò nígbà tó bá kidnap wọn yẹn ni pé wọ́n sọ wá di aṣálẹ̀ nígbà tó bá fẹ́ carry out ethnic cleansing wọn ká lè káwọ́ sókè wípé tọ́ kán lè rí wa láti wá gba ilẹ̀ wa ariwo tá à ń pa yìí òun ló jẹ́ kókó fẹ́ lo politics láti lo politics fún kínní láti máa fi kó wa lẹ́rú nìṣó pé wọ́n ká ti já ọgbọ́n wọn àti tún wọn ní àṣírí kò sí kan tá a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire àwa nìkan la lè gbára wa tí a bá gbé ìgbésẹ̀ láti gbára wa kúrò ní oko ẹrú yìí nǹkan ń bọ̀ tó máa le ju bó ṣe wà yìí lọ o. òun láyé sọ fún yín wípé gbogbo ọ̀tẹ̀ táwọn àgbààgbà wa ń ṣe tán fífẹ́ ara wọn yìí kò yé wa bó ṣe rí bẹ́ẹ̀ bóyá ẹ̀fún ni bóyá dì nítorí pé gbogbo alalajú tá a ríran ká bá ní ká máa sọ̀rọ̀ ń sìn yìí wọ́n á ní bóyá à ń bú ààrẹ ilẹ̀ Nàìjíríà á bú wọn ṣùgbọ́n ẹ wo ọgbọ́n tí àwọn ará ibà ti máa ń lò ẹ wo 2015 ẹ wo àwọn ohun ribiribi tí Fáṣọlá gbé ṣe ní Èkó nígbà tó jẹ́ gọ́fúnà gbogbo ọmọ Yorùbá ti ń fojú Fáṣọlá as a potential leader of the Yorubas wọ́n dẹ̀ ti rí kí náà ṣe wọ́n wá kọ́ mínísírì mẹ́ta lé Fáṣọlá lọ́wọ́ láti wọ́n plan failure wọ́n plan political doom ẹ̀ fọjọ́ iwájú ǹjẹ́ agbúrò orúkọ tí Fáṣọlá nígbà náà jọ ni mọ́ lọ́wọ́lọ́wọ́ sìn ara àwọn yìí wọ́n gbọ́n jù wá lọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ta kìjì ká gbára wa tí a bá gbára wa wọ́n ti kọ́ adé etí kòtò tó fẹ́ tì wá sí kòtò already òun lẹ ti rí yẹn department tí arákùnrin yẹn hold kidnapping section láti ṣe kíni láti lè máa gbé àwọn ọmọ Yorùbá kán máa gbọ́ gbogbo owó ọwọ́ wọn so àsìkò tó fẹ́ kárí ethnic cleansing yẹn ká má lè ní agbára kankan ṣùgbọ́n tí Ọlọ́run wá fi oore ọ̀fẹ́ tó fi jù wọ́n lọ tó fi jẹ́ pé nǹkan yẹn wọn lè ṣe ẹ jẹ́ ká béèrè gbogbo àwọn tí wọ́n kọ́ wọlé ń gbà yín níbo náà wà ń sìn yìí gbogbo àwọn ammunition tó kọ́ wọlé níbo náà wà ń sìn gbogbo mọ́tò Dangote tó wà ní gbogbo igbó tó kọ́ ammunition ńláńlá sí àwọn rocket launcher tó kọ́ sí ń gbà yín níbo náà wà nítorí ariwo tá à ń pa yìí òun ni ò jẹ́ kó di carry out ethnic cleansing nílẹ̀ Yorùbá òun láṣẹ́rí Ọbádámi Láfíà tó ṣàlàyé yẹn wípé between February and April 2022 ni wọ́n fẹ́ carry out operation wọn ṣùgbọ́n tí wọ́n pé oore ọ̀fẹ́ wípé à ń gba àdúrà àjẹgbẹ́ ìgbésẹ̀ tá à ń gbé gbogbo nǹkan tá à ń ṣe yìí wọ́n sọ pé káwọn kúkú máa lo politics lọ wọ́n bá padà sí plan B láti ti Tinubu síwájú pé kó lọ jẹ president so that a lè checkmate ilẹ̀ Yorùbá ìsìn agitation kò lè checkmate wọn torí pé kí ni gbogbo wa lámọ ọgbọ́n wọn tí a bá sọ̀rọ̀ àkànsọ̀rọ̀ ni torí pé a mọ̀ pé Yorùbá oko ẹrú la wà wọ́n dẹ̀ fa àwọn kan mọ́ra tó ń lò wọ́n pọ̀ ní sẹ́nétọ̀ wọ́n pa àwọn kan ní gọ́fúnà mélòó ló dá sọ̀rọ̀ Yorùbá nu wọn nítorí pé gbogbo adarí kan tó ṣẹlẹ̀ pàápàá nínú rẹ̀jíìmù tá a wà yìí gbogbo kò sí títì kò síná gbogbo nǹkan ó yẹ kéèyàn ọmọ Yorùbá ká fura wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fọ̀ ju òjé lọ we have been compromised we are being destroyed systematically we are being destroyed tactically we are being destroyed gradually àdẹ̀ fura ká mọ̀ wípé ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ wa àwọn Fúlàní ayé àtijọ́ tó máa kárí rálì dà lẹ́wù àtúnjẹ wọn lẹ Yorùbá sì kò jẹ wá rí ṣùgbọ́n jẹ́ ara anybody kó máa pariwo nítorí pé kí ni wọ́n ti sọ Nàìjíríà di a one man party wọ́n ti silence gbogbo àwọn èèyàn mídíà ò lẹ́nu ọ̀rọ̀ mídíà tó bá sọ̀rọ̀ wọ́n máa tì í ni òun lè ṣe ráwọn mídíà tí wọ́n lè sọ òótọ́ mọ́ public relations company àti wọ́n ní gbogbo àwọn mídíà ń sìn they are doing PR ẹnìkan lọ gbọ́ ìjọba lọ lọ́ọ̀chì kìíní kan bì kan wọ́n gbé kànga bì kan nǹkan táwọn mídíà wa ń kárì nìyẹn ìyà tó ń jẹ àwọn aráàlú ẹ lè rí in-depth report ẹ lè rí in-depth investigative reporting mọ́ nílùú Nàìjíríà torí pé àwọn mídíà tó bá ṣe é wọ́n máa pa wọ́n ní jẹ́ kán gbérí mọ́ àwa fúnra wa dẹ̀ képe yín wípé àwa nìkan la lè fi ọwọ́ ara wa tún ara wa ṣe láti gbára kúrò ní oko ẹrú ni Yorùbá wà tí a bá gbé ìgbésẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ ká kó gbogbo àwọn inú ibi ní tó wà ní àwọn àgbàgbà ká kó wọn pamọ́ kán fi gbogbo wọn ẹran tí àrọmọdọ́mọ yìí tó máa wà ní ọjọ́ iwájú
ẹran tí ìyà tó ń jẹ ẹ̀yin náà ń sìn ọ̀pọ̀lọpọ̀ ní ìyà ń jẹ náà àwọn bàbá wa tán lè sọ̀rọ̀ síta torí ìtìjú ọ̀pọ̀lọpọ̀ ìyà ń jẹ tó yẹ kó sọ̀rọ̀ síta torí pé wọ́n fẹ́ kíjọba kó fìyà jẹ wọ́n àti ẹ̀gbọ́n pé nǹkan tó ti yí díẹ̀ sí torí ìgbà tí Buhari wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ẹ̀ jáde rárá ìgbà tí Buhari wà ń bẹ̀ arákùnrin yìí tó ń sọ̀rọ̀ láṣálẹ̀ yìí ó ti ń sọpẹ́ṣọ̀n ẹ̀ nígbà tí Buhari ṣe corruption fight ẹ̀yin tẹ́ bá mọ iye Fúlàní tí Buhari tó gbé lọ sí court for corruption ẹ bá mi kọ sí orí comment and more than 85% of Nigerian oil rig àwọn Fúlàní ni wọ́n control ẹ̀ ẹ̀yin èèyàn wa gbogbo góòlù ilẹ̀ Yorùbá òun náà wà tó ń kó lọ sí Dubai ló kó lọ sí gbogbo ẹ̀ adẹ̀ ń wọ̀run nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ́nà ilẹ̀ Yorùbá àwọn èèyàn wa ẹ wo orí èèyàn sìn tẹ́ bá lọ rẹ díẹ̀ lọ́jà ń sìn owó tẹ́ máa rẹ díẹ̀ kò tó tẹ́ máa rorí èèyàn mọ́ níbo la wà lọ ọmọ Yorùbá ṣé bá ṣe máa bá lọ eléyìí tó fẹ́ tán pa wá díẹ̀díẹ̀ ká máa pa ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ẹ má bínú. ẹ ṣe gan ni ẹ bá wa gbé fídíò ìlú tí wọ́n ti lọ wọ́n ti mú àwọn méjì nínú wọn lọ gbé àlè show fídíò ti pásítọ̀ yẹn àtìyàwó pásítọ̀ náà gbé bọ̀ wọ́n ti pa pásítọ̀ bọ̀ mi ò wá mọ kí ló ṣẹlẹ̀ bọ̀ wọ́n rí nínú wọn mú ẹ jẹ́ ká sáré wo short video náà nígbà. bàbá àdàkẹ́ tí kò yí ṣe o. ó jẹ́ fídíò eléyìí short video yẹn la fẹ́ kẹ́ bá wa fi sí engineer the short video tẹ́ ọkọ̀ fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. ẹyẹ kó bẹ́ẹ̀ ẹ má yà àwọn èèyàn wa o. ẹ jẹ́ kí bàbá yà ká tó lọ fún fídíò rẹ̀ ẹ kó ẹni ẹ jẹ́ kí bàbá yà. ẹ jẹ́ kí bàbá fídíò ẹ má nà wọ́n o. ṣe tún gbọ́ ṣe ń gbà ọmọ Yorùbá ẹ má nà wọ́n o ẹ má nà wọ́n àti ojú àánú wa òun ló bá wa débi tá a dé yìí kọ́lọ́hún kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa kọ́lọ́hún wọ ọlá wípé a lójú àánú tó pọ̀ a máa ń gbà yàn mọ́ra àwọn pípù yìí àwọn gangan nìran ọmọ Israel gbogbo wa la mọ̀ pátápátá wípé ọlọ́mọdé tí ò bá tan ọmọ àbárọ̀bá àrọ́bá ní bàbá ìtàn dúdú ló wà ló ń jẹ́ àwọn ló ń jẹ́ Israelite dúdú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ni ọmọ bẹ̀ àwọn ló ń rìn débẹ̀ àwọn ni Ọlọ́run fún ní ilẹ̀ yẹn àwọn òyìnbó yìí àwọn ìbí gbogbo àwọn British àwọn America nǹkan kan bẹ́ẹ̀ àwọn ẹbí wọn àwọn ló lọ síbẹ̀ máa ní pé wọ́n jọra kọ́lọ́run kó ṣe dáadáa fún wa nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn tí àwọn Fúlàní tó fẹ́ wá ṣe fún ìran wa bọ̀ a mọ̀ wípé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ wa tó pẹ́ ó ju ọpẹ́ lọ. Mo kí yín o nílé lóko lẹ́yìn òdì wípé a kú oríire o ẹ bá tún béèrè lọ́wọ́ mi wípé ẹnjìníà ṣe tún fẹ́ play ẹ̀ ní tàbí báwo ni ṣe fẹ́ play ẹ̀ sí ni. láìpẹ́ ẹnjìníà ìfẹ́ play ẹ̀ fún wa tàbí báwo ni ẹnjìníà ok ṣe ti bá wa dá dúró ni. náà ṣe ń gbọ́ mi gbogbo ilé ẹ jẹ́ kí n rí comment tẹ́ bá ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ ẹ̀yin tẹ́ ti like ètò ẹ bá wa tẹ like kó tó di wípé a mú ètò wá sí òpin bá àti ètò wá sópin báyìí o mo ní mò ń kí wa wípé a kú oríire ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé a lè fi ọwọ́ kan náà ká fi máa gba ìpè WhatsApp only ní nọ́mbà studio ló ti wà ní ojú amóhùnmáwòrán bẹ́ẹ̀ yẹn náà mo ní mo kí gbogbo wa pátápátá nílé lóko lẹ́yìn òdì wípé ìyẹn àwa ọmọ Yorùbá tá a jẹ́ ará Nàìjíríà àyẹ̀mọ̀ ìpara ni wá nínú Nàìjíríà àwa ọmọ Odùduwà. sọ́dọ̀ mi ń bì báyìí ní ẹjọ́ ẹ bá mi fi sí comment section ṣé ń gbọ́ mi dáadáa ń lè ṣé ń gbọ́ mi ẹjọ́ wọ́n tún mú èèyàn wọ́n tún mú àwọn méjì sí i àwọn kan sọ wípé ẹ máa ń nà wọ́n tábìlì ọba àwọn tó yẹ kọ́ ti RIP wọn sílẹ̀ ní ẹ̀kọ́ tó di pọ́n gbé fídíò sí wọn lórí ọmọ Yorùbá ni mí ìran mi kò ń ṣe ìran tó ń jà gidijagan ìran mi kò ń ṣe ìran tó ń pààyàn lóòótọ́ ìran mi kò ń ṣe ìran tó ń sọ wípé òun fẹ́ gbà kó ní nǹkan mọ́ ti díẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ pa mí ìran mi ò ní pé kí n lajú lẹ̀ tó bá fẹ́ gbalẹ̀ mi ìran mi ò ní pé kí n filẹ̀ nílẹ̀ tó bá fẹ́ sọ wípé wọ́n fẹ́ sọ wípé fẹ́ gba nǹkan tó jẹ́ ti tèmi ìran mi ò ní kí n sílẹ̀. tó bá fẹ́ pa mí ìran mi ò ní pé kí n lajú lẹ̀ tó bá fẹ́ gbalẹ̀ mi ìran mi ò ní pé kí n filẹ̀ nílẹ̀ tó bá fẹ́ sọ wípé wọ́n fẹ́ sọ wípé fẹ́ gba nǹkan tó jẹ́ ti tèmi ìran mi ò ní kí n sílẹ̀.
bọ̀dé léyìí ìyá mi tó máa fi pa wá tó 5, 6, 7, 8 mélòó lẹ fẹ́ kà lọ́dún kan lájọ tí Buhari ti wà tó ti ń pa wá tẹ́ bá ka iye ọmọ Yorùbá tó ti lọ sà mà tó àtàbá jẹ́ 60 million ẹ sọ fún mi ṣé kì í dínkù ni láti 2008 2015 tí Buhari wọlé ẹ káwọ́ gbà tó kúrò iye tó ń pa lójoojúmọ́ ṣèbí ìtẹ́gbọ́n lẹ́gbọ́n èyí tẹ́ ẹ̀gbọ́n ńkọ́. ẹ wo kò sí eléyìí ò sí àní kankan kò tẹ̀ sí pàrọ̀ sí bò kankan mọ́ ẹ má jẹ́ ká máa fi bò mọ́ ká má máa bẹ̀rù pé àfẹ́ ká sọ̀rọ̀ láàbí ká ṣe kíníkan yes ma àwọn ń pa wá ṣe láwọn pípù yìí mò ń sọ fún yín lénìí bí dádì mi tó wọ aṣọ abetí ajálẹ̀ kan ṣe sọ̀rọ̀ àwọn kàbá tí wọ́n ń sọ yẹn mà mo tẹ́lẹ̀ tó pé sọ́tánà Sókótó ò ń pa ẹ̀ ni òun kọ́ ló lórí ẹ̀sìn wọn ni tó bá dé lórí ẹ̀sìn north òun tó lórí ẹ̀sìn wa ní south west ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ẹ̀ ní south west wọ́n fẹ́ràn tó sọ wípé olórí ẹ̀sìn Yorùbá Nàìjíríà ni mo wá fẹ́ fún yín ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá gbàgbé márùn kan Zakaria tó wá láti Malaysia gbígbó tí sọ́tánà Sókótó invite wá sí Nàìjíríà recently tó máa ń preach hatred tó bá fẹ́ ṣe wàásù mùsùlùmí rí fídíò tó ṣe lórí TikTok ni mo sẹ́ǹdì ẹ̀ sí gbogbo àwọn tó ń ṣe the world media mo sẹ́ǹdì ẹ̀ sí wọn márùn yẹn dé Àbújá ó sọ̀kalẹ̀ nínú plane ẹni tí wọ́n India ni wọ́n ti ń wá o all terrorists lọ́tàgẹ̀ ní India ó sákúrò lọ sí Malaysia àbí Indonesia wọ́n fún ní asylum ń bẹ̀ ibi márùn wọ́n ti ń wá sí as terrorists sọ́kàtà tó wá invite ẹ̀ wá sí Nàìjíríà má yẹn dé Àbújá mà ó ya picture pẹ̀lú Nigerian military ní airport Abuja ẹ̀ẹ̀mọ̀kan tó kọ sórí page ẹ̀ lórí online ní lórí Instagram ẹ̀ ó ní I'm in Nigeria with the Muslim military with the Muslim military. Dr. Zaki with the Muslim Air Force. Dr. Zaki lẹ́sọ̀. Dr. Zaki. ẹ̀ẹ̀mọ̀kan tó pẹ́ bẹ́ẹ̀ ni ìyá mi ẹ̀ẹ̀mọ̀kan tó pẹ́ sọ́tánà Sókótó ni ìbẹ̀rẹ̀ ẹ̀rú ti bà ní ó ní I'm with head of state in the Muslim country. ẹ wá sọ pé ká dúró ìyá wá dúró kí ẹ̀fọ́ parí màá máa dúró màá máa fẹnu máa rojọ́ lójoojúmọ́ àwọn máa rojọ́ àwọn tó bọ̀ wọ́n ń pa wá àwọn lè fẹnu rojọ́ àfẹnu rojọ́ lójoojúmọ́ wọ́n máa táàgì wá ní terrorist kọ́ táàgì wá terrorist tí yóò bá láti dìde lórí ọ̀gá àwọn Yíbò ń ṣe nìyẹn lọ́ní wọn Nigerian government ló táàgì ọmọ Yíbò terrorist ìgbà tó yá United States America wọ́n nípa wò táàgì wọn táàgì torí pé wọ́n mọ̀ pé self defence ọmọ Yíbò ń ṣe tí kò ẹ má bínú sà tí kò bá wá dìde tó ní kó má pa wá mọ́ àwọn èèyàn kan sọ pé kò ṣe sùúrù kò ṣe kíní kan sùúrù wo ló fẹ́ ṣe ẹ̀mí èèyàn là ń sọ yìí kí ó lè padà wá di tó bá pa wá tán ni. a má fi dìde àtàjù wá terrorist afẹ́ di terrorist yẹn sì wọ́n pa wá ẹni ká má di terrorist afẹ́ dìde ẹni káyàtọ̀ ká defend ara wa self defence òkè ṣe crime kò sọ́ọ̀ láti sọ lórí social media wọ́n ṣe tí wọ́n pa wá wọ́n rí gbogbo lójoojúmọ́ fúlẹ̀ ní wọn dìfẹ́ǹdì wọn wèrè yẹn jáde pọ̀ ní tó jẹ wá fún wa tó ń pa wá tí kò rí pé wọ́n ń pa wá láṣẹ ní kọ́ má dùn sílẹ̀ wa ni ó dẹ̀ ní wọn ní tó jẹ fún wa ṣé orí ni wá ni ṣé orí ni wá ni kàrà kí n pe màálù gbọ́dọ̀ pé ká màpá òkun sóni kò ní jẹ́ gbogbo wọn ẹ ṣé gan ni. ẹ ṣé gan ni sà ẹ má ti gbà kọlù ní ẹ jẹ́ kí n sáré béèrè àwọn question kan lọ́wọ́ bàbá wa Ológun Lolúwa á kí yín wípé ẹ káàbọ̀ sí àárín wa ẹ má bínú ètò yín náà ni ẹ̀yin náà ni bàbá wa kọ́lọ́run jẹ́ kí a máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ olórí ọ̀dọ́ àwọn pílánì wo ló wà nílẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀kọ́ lẹ lè ṣe fún wa báwo ló ṣe rí tẹ́lẹ̀ ṣé pẹ̀lú gbogbo àwọn ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn lẹ́nujọ́ mẹ́ta yìí bóyá kẹ́pìtì ẹ̀ bá wa fún àwọn aráalé ní àwọn nǹkan kan nípa kí ni ipa tí ẹ ti kó gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ olórí ọ̀dọ́ ní lórí ìrìn àjò wa yìí kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kọ́lọ́n jẹ́ ká rí yín pẹ́ God bless you sir ẹ bá wa gbóhùn sókè kó tó di pé agbákọ̀ wọlé màá tún béèrè question mi lọ́wọ́ yín bọ́ kàn jẹ́ pé ilẹ̀ ti ṣú níbi tẹ́ ẹ wà yẹn ni bọ́ ẹ̀ ní bínú sí wa eléyìí ò ní jẹ́ àwa mọ yín ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ bá wa ṣe ní pápápá.
ẹ ṣé gan ni ìyá mi mo lẹ́ẹ̀kan sí Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú gbogbo wa màá ṣe ní. ẹ bínú ẹ bá wa kí àwọn ọmọ ìlú yìí kan bìkan ìgbà tẹ́ ń kíra yín lẹ́ẹ̀kan yẹn èèyàn ń tọ̀hún yẹn wọ́n kọ́mẹ̀ntì síbẹ̀ yẹn wípé àwọn náà mọ ẹ fi èdè kí àwọn ọmọ ìlú yìí bóyá àwọn tó tún máa wò létà ẹ dárúkọ yín again fáwọn tó tún darapọ̀ kẹjẹ tí ẹ bá wa fèdè kí wọn so that wọ́n máa lè kí mo rí bẹ́ẹ̀ èèyàn kan sọ wípé èèyàn mi lẹ́kìtì àti èèyàn mi lákúrẹ́ olóyè mẹ́kùn bákan náà ni èèyàn aládó èkìtì adóyúnlé oníkọ̀ọ́bí òsùnmọ́nù so lákúrẹ́ náà mo kí Kétérin o mo kí èèyàn mi lẹ́kìtì mo kí èèyàn mi lákúrẹ́ o a ní apá iye ọ̀nì ká mọ̀ ní apá ti ìbà ọ̀nì so lọ́nà méjèèjì mo kí o fọ akórèkọ yìí o ìgèrè làwọn ti yín kú o àjọ àṣẹ o ìyẹn àyùn lẹ́nu Kétéré o ara pùrọ̀ ẹ̀kẹ́ mọ̀ yà ìṣeré gan ni o so Dr. Fábí tẹ bá fẹ́ kọ́ èdè wa lọ́nà máa fi ṣe ìdájọ́ ayé abẹ́tàkẹ́rẹ́ àti máa kọ́ ń sìn torí tẹ bá lọ dọ́rùn tó bá lọ sí èdè wa sí tẹ́ bá lọ gbọ́ aráwọ̀ tàbí o mọ̀ o mo lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin mo kẹ́yìn ìyá mi mo kẹ́yìn bàbá mi màá kàn summarize it because of our time though èmi wà all right mo lè dúró dá anytime níbí báyìí I'm always available at any day at any time now gẹ́gẹ́ bí youth leader a ní àwọn ètò ńlẹ̀ ń sìn gẹ́gẹ́ mo yẹ sọ fún wa mo like bàbá Emeritus Akintoye wọ́n máa sọ ní gbogbo gbà pé this struggle torí tàwọn ọ̀dọ́ náà ṣe ń ṣe Sherry, we are now ready to correct a lot of things tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àwọn bàbá wa mo máa ń sọ mo dẹ̀ máa ń sọ fún àwọn bàbá dáadáa Sherry ibi mistake táwọn bàbá yìí ti ṣe sẹ́yìn a fẹ́ correct ẹ̀ a lè ever gbà mọ́ enough is enough of all this àwọn bàbá tó ṣáájú wa wọ́n mú ní jẹ̀lẹ̀ńkẹ́ ni pé kó má lè dàrú kó má lè ṣe kinní kan kó má lè ṣàwó orí pé kó má lè dàrú ni àwọn bàbá yìí darúgbó sí orí kó má bàjẹ́ ni àwọn bàbá yìí dàgbà sí bàbá tí wọ 89 orí kó má dàrú náà ni bàbá ṣì wà fine arúgbó ni wọ́n bàbá ń pìtì ṣùgbọ́n ibi tá a wà ń sìn àwa ọ̀dọ́ la wà in charge a fẹ́ gba ẹ̀tọ́ wa padà torí pé èmi gẹ́gẹ́ bí èèyàn kan àwa ọ̀dọ́ a ò fẹ́ tún pa ìtàn tí bàbá Akíntóyè ń pa fún wa mọ́ a ò fẹ́ pa fáwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn bàbá ń pa ìtàn nígbà tó wà lọ́dọ̀ Awólọ́wọ̀ tó àwọn àtàwólọ́wọ̀ jọ ṣe papọ̀ àwọn bàbá wa náà wọ́n ń pa ìtàn before the Awólọ́wọ̀ àbí wọ́n pa fún bàbá àwọn bàbá náà ń pa ìtàn yẹn náà fún wa àwọn náà fẹ́ pa ìtàn ra a fẹ́ pa ìtàn yẹn náà fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa a fẹ́ sọ fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn a fẹ́ kó rí ìtàn tó dáa kan máa pa so now mo ní experience tó bad nígbà tó ń wá sí Dubai I launch Yorùbá Nation Youth I launch ní ọjọ́ Saturday ní orílẹ̀-èdè UAE United Arab Emirates ní Dubai tí bàbá wa ọmọborí owó tí wọ́n coordinate ní Dubai omi bọ́ lójú mi ní ọjọ́ Friday nígbà tí mo dé orílẹ̀-èdè Dubai táìsì tó ń gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì tí mo máa dé nǹkan ti ṣe ilẹ̀ wa ti ṣe kíni ilẹ̀ wa ti nǹkan ti ṣe wá gan ni tí a ò bá gbà nísinsìnyí mi ò mọ ìgbà tá a fẹ́ gbà mọ́ ní Dera wọ́n pè bẹ́ẹ̀ ní Dera gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Dubai tàbí tẹ́ bá mọ Dubai dáadáa ẹ jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí wọ́n pè bẹ́ẹ̀ ní Dera nígbà tó ń gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì tí mo máa dé sí níwájú Ọlọ́run àti ènìyàn wà láìtàláì súnmọ́ bí láì wọ́n tò sẹ́gbẹ̀ẹ́ títì báyìí lọ ni ẹni àwọn náà tò àwọn ọmọ wa complete original tested okay aṣẹ́wó ni wọ́n ń ṣe tí wọ́n wá kọjá olóṣó elémèrè ní títí wọn because olóṣó tó wá ní gírèdì ṣùgbọ́n àwọn elémèrè wọn ò tẹ̀ wá ní gírèdì kankan wọ́n tò sẹ́gbẹ̀ẹ́ títì báyìí ní orílẹ̀-èdè Dubai ní Dera ẹ wá wo tó bá jẹ́ pé orílẹ̀-èdè tí wọ́n ti kúrò tó bá yẹ kó dáa ni mi ò rò wípé wọ́n máa níyàn tó máa lè ṣe kíni tó máa wà nírú condition yẹn and this is a country tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní ilé ẹ̀yin ìyá wa tẹ́ pé ọmọ mi wà ní Dubai àǹtí mi wà ní Dubai láìmí pé original tested okay iṣẹ́ olómìnira ni wọ́n ṣe torí tí wọ́n ti tuntun wọ́ọ̀sì jọ lóṣù lọ ni wọ́n lọ ṣe lórílẹ̀-èdè náà ẹ wo bí orílẹ̀-èdè yẹn ṣe rí and àwọn ọkùnrin tó tún wà ń bẹ̀ most of them wọn ò ní ìwé tán lè fi jáde most of them wọn ò tún ní iṣẹ́ nígbà tá a fẹ́ ṣe conference summit tá a fẹ́ ṣe tá a bẹ̀ sí invite àwọn èèyàn tá a pe àwọn èèyàn a lot of them wọn ò lè jáde síta
why torí pé wọn ò níwèé. This is orílẹ̀-èdè tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ wọn ò lè sọ wí fún àwọn èèyàn wípé they are Nigerians kan fún wọn ní ilé. Tó bá fẹ́ gba ilé wọn ní láti pààrọ̀ another nationality ni kan tó lè gba ilé, wọ́n máa pààrọ̀ another nationality ni kan tó lè gba iṣẹ́. Ṣé ẹ bẹ̀ pé nǹkan ti ṣe wá? So ìyẹn bẹ́ẹ̀ yẹn. Now I will now back to Qatar. I'm in Qatar now. I'm at a Youth Yoruba Nation Youth Conference Summit ní this Friday ní orílẹ̀-èdè Qatar. A sọ fún àwọn èèyàn wa láti jáde torí pé nísìnyí ní àkókò tá a wà yìí a ti rẹ́dì láti kíni láti gba ẹ̀tọ́ wa padà láti gba ilẹ̀ wa padà. Àwọn ọ̀dọ́ a ní ètò nílẹ̀ ń sìn ṣùgbọ́n a ti ní bẹ́ẹ̀ síta tán torí pé a ò fẹ́ kí wọ́n ní ohun tó bá fi pamọ́ òun ló máa níyì. Now a tún sọ fún ẹ̀yin èèyàn wa lákòókò yìí wípé enough is enough fún ẹ̀yin èèyàn wa. Ṣé rí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn àti gbogbo nǹkan tó ń fi brainwash wa nílẹ̀ Yorùbá, enough is enough. Most especially àwọn tó ń pè ní leaders wa, àwọn tó ń pè ní both the Christian leaders and the Muslims leader, enough is enough for all this. Wọ́n ti brainwash wa, wọ́n ti fi gbogbo àwọn ẹ̀sìn, wọ́n ti fi kó wa lómi ọbẹ̀ jẹ. Ṣùgbọ́n nísìnyí àwa ọ̀dọ́ àti ṣetán láti jáde tán láti sọ pé gbogbo tó ń ṣe wọ̀nyí a ò lè gbà mọ́. A ti ní ètò sílẹ̀ fún gbogbo ọ̀dọ́, iṣẹ́ ti ń wà, a ti ń ṣètò iṣẹ́, a ti ń ṣètò empowerment in agriculture, employment and every damn thing ní àwọn ọ̀dọ́ tá ti ń ṣètò ìsílẹ̀ ìsìn. Bá ṣe máa ní iléeṣẹ́ fún àwọn ọ̀dọ́, bá ṣe máa ní iṣẹ́ ògbìn, iṣẹ́ ilé ìwòsàn, ẹ̀kọ́ àti ọ̀nà àti omi àti iná mọ̀nàmọ́ná, a ti ń ṣètò ẹ̀, a ti ń gbégbésẹ̀ lórí ẹ̀ bí a ṣe máa ṣe ní ilẹ̀ káàrọ̀ òjíire. Ṣé rí nínú òfin olòdì sí gbogbo nǹkan wọ̀nyí tá a là kalẹ̀ yìí, kò sí òfin tó go against it láti jẹ́ pé lápé ní àyíká àti agbègbè wa pé a lè ní ilé ìwé títí wa, a lè ní nǹkan ọ̀gbìn títí wa, a lè ní empowerment fún àwọn ọ̀gbìn, fún àwọn àgbẹ̀, a lè ní empowerment fún ti, a lè ní planning fún ti school, a lè ní planning fún ti hospital wa, ilé ìwòsàn, a lè ní planning fún ti ilé ìfowópamọ́ which is a bank. All these things, a lè ní industry títí wa ní ilẹ̀ káàrọ̀ òjíire. Gbogbo àwọn eléyìí ní àwa ọ̀dọ́ tá a ti ń gbégbésẹ̀ lórí ẹ̀. And now láti sọ fún èèyàn wa wípé ṣe rí àwọn bàbá, àwọn so called our leaders, àkókò tí wọ́n ti expire, a fẹ́ keep wọn síbì kan, ẹdó síbì kan, elétẹ̀ ṣe tó ó ti tó, because ẹ discover wípé àwọn ìgan ni problem wa gan sìn. Àwọn bàbá àwọn ìgan ni problem wa, àwọn bàbá àgbàlagbà wọ̀nyí, àwọn arúgbó wọ̀nyẹn, àwọn gan ni problem ibi tó ń bá wa dé la wà yìí. A ò dẹ̀ fẹ́ dúró sí ojú kan mọ́, so àkókò ti tó fún wa láti jáde tán, láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àní àwọn ọ̀dọ́ sẹ̀. Ṣé pé Bíbélì gan sọ ó ní ọ̀dọ́ ni iyọ̀ ayé. Àwa náà fẹ́ dìde. Bíbélì sọ ó ní dìde tàn ìmọ́lẹ̀ kó sì tàn kíni kó dìde. A fẹ́ dìde say arise and shine for your light has come. Now it has right time for us láti kíni láti jáde, láti kíni láti gba àwọn ẹ̀tọ́ wa padà, láti jẹ́ kí àwọn èèyàn kó mọ̀ wípé ọ̀dọ́ gangan àwọn ló wà in the position to take the possession. We want to process and possession of our land. We want to stand. Gbogbo àwọn ilẹ̀ wa a máa bẹ̀ sí dáàbòbò ilẹ̀ wa, no going back ni. Gbogbo àwọn mìdìmídì pé má jẹ́ kó dàrú yẹn, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Àwa ọ̀dọ́ ò gba gbogbo wọ̀nyẹn mọ́ sìn. Gbogbo nǹkan tó bá ti máa gbà àti gbogbo nǹkan tó bá ṣe fẹ́ kó rí sìn, àwa ọ̀dọ́ ti ready. A fẹ́ dáàbòbò ilẹ̀ wa, a fẹ́ dáàbòbò àwọn ẹbí wa, a fẹ́ dáàbòbò àwọn obìnrin wa, a fẹ́ dáàbòbò gbogbo àwọn èèyàn wa pápátá àti àwọn ohun gbogbo tó jẹ́ tilẹ̀ Yorùbá, tó jẹ́ tilẹ̀ káàrọ̀ òjíire. A ṣetán láti dáàbòbò gbogbo àwọn ìgbésẹ̀ làwọn ọ̀dọ́ tá à ń gbé lọ́wọ́, tá a sì ń ṣètò ẹ̀ lọ́wọ́. Then ní orílẹ̀-èdè in diaspora, à ń ṣe àwọn ètò kan lọ́wọ́, a ń gbìyànjú láti ní àwọn international ní ìkọ̀kan láti ṣe, ṣùgbọ́n à ní bẹ́ gbogbo ẹ̀ tán sí torí pé gbogbo aṣọ kọ́ lèèyàn sá lóòrùn. We don't want to tell everybody àbẹ̀ gbogbo àwọn kó máa àwọn strategies àti nílẹ̀ torí mistake tá a ṣe lára àkọ́kọ́ wọn ní tọmọdé bá ṣubú àwọ̀ wájú, tágbà bá ṣubú àṣẹ kínní àwọ̀ ẹ̀yìn wá wo tó ti fẹsẹ̀ kọ. Gbogbo àwọn mistake information wa tá a gbé síta ní last time tí wọ́n ti rí, tí wọ́n ti ráyè wọlé sí wa lára, a ò fẹ́ kó síta mọ́. We want to do everything according to bá ṣe ní sórí plan bá dẹ̀ ṣe ní sílẹ̀. Ṣùgbọ́n màá fi àkókò sọ fún wa wípé nǹkan ti ṣẹlẹ̀ Yorùbá. A dẹ̀ ní àkókò nísinsìnyí láti múra. Mo sọ fún wa, ṣe rí nǹkan tí àwọn èèyàn wa ṣe mistake lé lórí. Most of àwọn tá a jẹ́ Christian, I'm a prophet over 29 years now. I've been a prophet as over 29 years. Mo tún wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́. Ṣe rí ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà wa. Oh my God, nǹkan ti ṣe wá. A ti fi ẹ̀sìn, a ti gbé lórí àṣà. Bẹ́ẹ̀ sì ló yàtọ̀ síra wọn.
kò sí nǹkan tó kò papọ̀ àtọ́làtọ̀ nígbà tó ń lọ sí Nàìjíríà mo lọ sọ́dọ̀ bàbá ẹlẹ́bù ìbọn ní bàbá Ifáyẹmí ẹlẹ́bù ìbọn ní Òṣogbo bàbá rí mi bàbá sọ pé and you are a prophet mo ní bẹ́ẹ̀ ni sà bàbá lè máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí bàbá ní but you are a prophet mo ní bẹ́ẹ̀ ni sà mo ní bàbá ẹ̀sìn àti àṣà wa kò ní nǹkan ṣe papọ̀ ó yàtọ̀ síra wọn being a prophet yẹn òmí pé mi lè wá sọ́dọ̀ yín bàbá ní táwọn lòmí wọn sọ pé wọn lè wá sílé babaláwo wọn lè wá sílé onífá mo ní bàbá àwọn kan nìyẹn èmi mi ò rí bẹ́ẹ̀ yẹn mo rí wípé bàbá lẹ jẹ́ fún wa ní ilẹ̀ káàrọ̀ òjìire kò dẹ̀ sí nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà àti ẹ̀sìn wa kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn kọ́ ló máa sọ pé kí n lọ sọ̀rọ̀ àpáàdì tó wá dẹ̀ pé ìyẹn ló máa jẹ́ kí n lọ ní ọlọ́run ló máa jọ́ọ̀jì mi kì í ṣe ọ̀lọ́ máa jọ́ọ̀jì mi lódì ìgbà tó lọ́ máa fẹjọ́ mi sùn ẹ̀ pé prophet ológun olúwa o ó lọ sọ́dọ̀ ibi ó lọ síbi báyìí mo lọ sọ́dọ̀ chief imam ọlọ́run ìwọ kọ́ ló máa sọ fún mi pé nǹkan báyìí kò yẹ ká ṣe nǹkan báyìí gbogbo wa we are all the same ní ilẹ̀ Yorùbá a kì í jà sí ẹ̀sìn a ò jà sí ẹ̀sìn rí we are all one both the Christian the Muslim and ẹ̀sìn àbáláyé ìkan náà ní gbogbo wa ẹ̀sìn náà ṣáà ń ṣe kó tó di pé wọ́n gbé ẹ̀sìn wá kó tó di pé wọ́n gbé Christian wá kó tó di pé wọ́n gbé Muslim wá ẹ̀sìn ní gbogbo wa ṣáà ń ṣe this is where we belong to ibi táwọn bàbá wa ti ṣẹ̀ wá nìyí tá a fi ń pe Ògún Ṣàngó délé Ọya délé Ògún kìíní kan we are all brought up from this source but we are forgotten that a ti gbàgbé orísun wa a ti gbé sọnù a ti mú gbogbo àṣà wa a ti gbé sọnù ó wá di wípé I'm a pastor mi ò lè nìkan ṣe pẹ̀lú ẹni tó bá jẹ́ Ṣàngó I'm a prophetess mi ò nìkan ṣe pẹ̀lú ẹni tó bá ti jẹ́ Ọ̀yádélé we are getting everything wrong tẹ́ bá lọ sí àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé lẹ́ni ẹ wo Portugal president Portugal ẹ wo àwọn Spanish wọ̀nyẹn ní orílẹ̀-èdè America wọn ò sọ òyìnbó wọ́n máa gba interpreter ni tí Spanish president bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni wọ́n máa gba interpreter fún ni ara àwọn ibi tá a ti kùnà lédè àwọn ibi tó ti get wa lé tó ti break wa down tó ti get wa tó ti destroy wa wọ́n máa kọ́ gba èdè àti àṣà wa wọ́n gbà lọ́wọ́ wa so mo fi àkókò yìí sọ fún wa wípé we are ready to take our land back our rights our language and our culture we need to take it back and we need to let àwọn èèyàn wa láti mọ ìyàtọ̀ tó wà a ní láti educate àwọn èèyàn wa láti lè mọ ìyàtọ̀ tó wà láàárín èdè àṣà wa àti ẹ̀sìn ẹ ṣé olóòtú. ẹ ṣé gan ni bàbá wa mi ò mọ̀ bóyá bàbá wa ọba la ní lọ́jọ́ títí òní o kábíyèsí o ẹ jùrù lè kẹrẹ náà ẹ gbẹrù kẹlẹ sókè bàbá òkè abẹ ìmọ̀ ìjókòó ni kájẹ́ lórí òkìbà àtàkẹ́lẹ́sẹ̀. Bàbá wa brọ́dà wa dájì wa ẹ ṣé gan ni ẹ pa tótónu ẹ kú iṣẹ́ náà Ọlọ́run tó láyé tó lọ́run ákúkú tiwa lẹ́yìn kò ní tiwa lójú lágbára lọ́wọ́ Ọlọ́run ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀ní sí pẹ̀lú òkú ẹ̀ it's not easy gẹ́gẹ́ bí mo máa ń sọ lórí ètò ti tèmi tí mo dẹ̀ máa ń sọ ní gbogbo bí mo ní Rome is not built in a day ìrìn àjò yìí àárín rí a dẹ̀ ti learn àti kó ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ̀ wọ́n ní tọ́mọdé bá ṣubú wájú tágbàlagbà bá ṣubú máa wẹ̀yìn tó bá jẹ́ bí òwe ẹ ṣàforíjì fún mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀gbọ́n mi àti gbogbo ẹ̀yin tí ẹ jù mí lọ. a ti mọ àwọn ibì kan tó ti jẹ́ wípé okay àti ìṣubú wà ń bẹ̀ a dẹ̀ ti ń ṣe correction ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ní agbára lọ́wọ́ Ọlọ́run dídùn ni ọsàn máa ń lo ẹ bá mi parí òwe yẹn ẹ̀yin tèmi ẹ mọ̀ pé mo mọ òwe sọ ni dídùn lọ́sàn máa ń so adùn ló máa gbẹ̀yìn ẹ̀ bọ́ ẹ má jẹ́ ká gbàgbé wípé Rome is not built in a day ìlú tí ò tó wa wọ́n ti gba orílẹ̀-èdè wọn ìlú tó jù wá lọ wọ́n ti gba orílẹ̀-èdè wọn bọ́ ẹ má tún jẹ́ ká gbàgbé ká má fi jẹun ẹ jẹ́ ká fi sí ọwọ́ òsì àwọn tá à ń bá jà yìí giant of Africa la pè wọ́n giant of Africa la pè wọ́n o lè sọ pé ó fẹ́ lọ bá àyàn jà tó bá múra dáadáa kó fi ọgbọ́n gbé àyàkóyà lo kó smart. a ní kọ́là Dr. Zabi. onítọ̀ ẹni kan ó dàn ẹ jẹ́ kí n sáré máa onítọ̀ ọ̀hún yẹn ó lè nà ẹ́ mọ́lẹ̀ kàkà kí kinní kan ṣe kinní kan máa pa wọ́n láyò tàbí ó ní bọ́n ṣe máa ń sọ ó bà ní o ó bà ní kò tiẹ̀ bàjẹ́ fún wa rárá ẹ jẹ́ tún máa mọ̀ wípé nǹkan tá a tún ṣe silent wípé àwọn kan tó ń ṣọ́ wa lọ́wọ́ tó ń ṣọ́ wa lẹ́sẹ̀ ẹ máa rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn ẹ gbọ́ nǹkan kan lẹ́nu wọn torí pé ọ̀hún ní information ọkọ̀ tó fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ ti wa gbogbo àwọn tó ń rán sí àárín wa gbogbo wọn pátápátá lọ́lọ́run ti tú àṣírí wọn
tó ti yé yín ojoojúmọ́ ló máa ń sọ wípé adélé ojoojúmọ́ la máa ń gbàdélé adélé àti adèta ojoojúmọ́ la máa ń gbọ́ bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tọ́lọ́run ti ń bá wa bẹ̀rẹ̀ ibi tá a dé àti ibi tí a ṣe ń lọ ẹ jẹ́ kí àwọn kọ́là wa kan bá wa gbóhùn sókè ẹ ṣé gan ni. Okay, hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o, à ń gbọ́ yín ẹ bá gbóhùn sókè sà. Ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀, ibo lẹ ti ń pè wá. Mo really appreciate gbogbo nǹkan tẹ́ ẹ ṣe and mo ní kí n dá ṣètò. Okay, sir. Because mo fẹ́ dá sí ni wípé ó wá ń bí personally mo wá lọ láti listen sí gbogbo program Yorùbá World Media and mostly Baba Mr. Ogorigbido because he always like sábà lórí line ṣáṣù wà pẹ̀lú wa. Okay, because he always like one time at a target is the main problem. But mo realize wípé àwọn ọmọ Yorùbá níbi try láti like focus lórí nǹkan tí bàbá Ogorigbido wọn sọ. Not that àwọn èèyàn kì í focus try láti pick points láti nǹkan tó wọn sọ. Wọ́n ṣì wọ́n get distracted because our main problem is the West. To me, mo rí as nǹkan tó ṣẹlẹ̀ ní Palestine àti Israel is like we Yorùbás are like for example tí wọ́n ní pé kí n fi judge nǹkan tó ṣẹlẹ̀ I see we Yorùbás are like Israel and Palestine and the Fulani is standing as the Israel don't try láti gbalẹ̀ because nǹkan tó ṣẹlẹ̀ níbi bẹ̀yẹn wọ́n try láti gbalẹ̀ it's not about religion or like Hamas Islam or the Holy Land the Jews ilẹ̀ ló ń tà láti gbà torí wọ́n ti rí resources kan lórí ilẹ̀ wọn tó ti discover and torí gbogbo plan wọn because ìkan náà tó ń ṣe àbí ṣe ń bẹ̀rẹ̀ genocide tó ń pa wọ́n. Meanwhile tí bá ní pé kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbi ibẹ̀ yẹn as because mo rí pé àwọn Palestinians most of them are Muslims and tí bá dẹ̀ ní pé kí n fi judge wọn tó bá yẹ pé mo ṣe wà brainwash in a religious way àti pé láti ní pé wọn ò kí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ because àwọn Muslims yìí náà ṣègbè àwọn Fúlàní náà Mùsùlùmí ni wọ́n tó ń tà láti pa àwọn Yorùbá ṣùgbọ́n mo gbé religion yẹn sí corner kan mo realize pé it's not about religion nǹkan táwọn West nílò ni pé ó di Hamas ni wọ́n Muslim ni wọ́n àwọn oníland nǹkan tó fi ń propaganda tó ń lò fún gbogbo àgbáyé nìyẹn but their real target is the resources in that land and to take over their land. God bless you, sir. So That's humanity first wọlé láti like no it's not about the religion it's about the àwọn ẹni tó ń pa nǹkan tó fẹ́ ṣe meanwhile that's the same strategy tí wọ́n ń lò because sábà nígbà táwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa àwọn Muslims àwọn Mùsùlùmí ní gbogbo àwọn Fúlàní tó fẹ́ tà láti wọlé sí wa lára tó ẹ̀sìn láti fi brainwash àwọn ọmọ Yorùbá láti fi gbalẹ̀ so tábà dẹ̀ nígbà táwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ is about resources to take over our land. Ní ìṣẹ̀pẹ̀tẹ́rì yẹn lásán nígbà tí mo nǹkan resources lọ níbẹ̀ wọ́n ní ọjọ́ wípé like tẹ́lẹ̀ pé àwọn West tẹ́lẹ̀ pé like tábánikẹ́ ti wo àwọn resources yẹn àwọn West ni gbogbo resources yẹn lọ sí so àwọn ló ń lo àwọn Fúlàní yìí láti fi pa àwa Yorùbá run take over our land so àwa Yorùbá ní láti like I need to conquer religion. I don't believe in religion. I am not a Christian and I'm not a Muslim. Even though, one fear if you brainwash our parents, because my mom is a Christian and my dad is a Muslim. And recently, we research lórí ìdílé, mo ti jáde ni mo dẹ̀ realize pé wọ́n ẹ̀sìn tó gbà, wọ́n gba ẹ̀sìn yẹn ni. A ṣì ní eégún a ṣì ní gbogbo òrìṣà wa impact náà but ẹ̀sìn yẹn ń try láti disturb ẹ̀. So the main problem ta ní láti conquer is that religion and the main problem again is the West. Àwọn British àwọn America ló ń lo àwọn Fulani not that they love these people but
àwọn ló ń lò as a like a proxy war. Wọ́n lò wọ́n láti fi cover ojú. You know, àtàbálẹ̀ tó ká wọ àwọn ọmọ Yorùbá lè ní ìsìn. All of them are distracted with social media on TikTok, Instagram. The influencers try to brainwash them. You know, like I always try to let me say to mention something like Seun Kuti and Daddy Freeze, because I always realize that Daddy Freeze always, you know, his mom is from Romania, his dad is Omo Yoruba, which he knows. He knows that his dad is Omo Yoruba, and his mom is from Romania. So he always talk about like he knows how to read the Bible in Hebrew, in Romania. He knows the history of Romania and everything. He even knows the history of Yoruba. He knows the history of Yoruba, but we realize he knew everything. Like he's trying to help the youth in Nigeria from religious circle, from the Christianity way, like these pastors are this and that. But I also realized that it's benefiting from the Nigerian system. It's like saying what to open the youth of Nigeria, but also gaining from the system, because and you know the issue of the Romanians, the Greek, how the British hijacked the religion, you know, like English existed in the past 200 years, but you don't know the real history of the Yoruba, that we are not Nigeria. You know, same as Seun Kuti, he always talk about the West, about colonialism and everything, and still yet I realized that register political party in Nigeria. So it's like they are trying to enlighten the youth, and they also but they keep confusing them. Yeah, Nigeria, not saying that we are not Nigeria, we are Yoruba. So I also see these influencers as the problem in Yoruba land. Like they distract all the youth with this social media. You know, like with one, you know, like imagine you have an influencer that is exposing that we are not Nigerian, we are Yoruba, to enlighten the youth, but we are not. And I think Yoruba world media, we need to focus as well on Instagram, because all our Yoruba youth, most of them are on Instagram. We need you know, like a post Instagram page. Enlighten our enlighten, because imagine about our artists don't distract most of them are Yoruba, so we need to enlighten them very well to know that we are not Nigeria, we are Yoruba. And let's take a look at that Zaki again that came to Nigeria. It is a mission. Our Arabi, little by little, to get the agenda, because Moritima the question I can see how that man was aggressive like me, because Yoruba the question but only the question something like that microphone so we just need to enlighten our mostly the youth, because to me Yoruba is like they don't even know their history, they don't even care about we the generation. They are part of our problems, and only few of them, and they are still like religion brainwashed. They don't care about us like in the future when the global law, because most of our they realize most of our land abroad is gone. Hello? Okay. And when they realize most of our land abroad is gone, Nigeria and gone. Yeah, they walk off check my send owó ká máa remit owó sílé ni wọn bá ń tà láti enlighten wọn fẹ́ gbọ́, because wọ́n ti wà brainwashed. So nǹkan tí mo kàn fẹ́ ní pé kí n dá sí nìyẹn. Ẹ ṣé gan ya. Ẹ ṣé gan ni sir, ẹ ṣé gan ni sir, God bless you sir, ẹ ṣé gan ni. Now mo kí gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé, àwọn ọmọ kóòtù òjíire pé a kú oríire lẹ́ẹ̀kan sí. Ẹ máa ní kí nìdí. Ó dàbí pé kí àwọn kan láwa kan tó pé wọlé kí n tó sọ kí nìdí, ó dàbí pé àwọn táwa lórí ìkànnì akọ̀ díẹ̀ náà, ẹ bá wa like ètò yìí, ẹ bá wa share, ẹ jẹ́ kó ṣe gbogbo wa ní àǹfààní. Dájú wa tẹ̀lé. Mo kí gbogbo world media lápapọ̀. Okay, another caller. Bàbá mi, mo ń pè láti kò.
Okay, sir. Ọ̀pẹ́ láti lè pèsè náà láti kù. Okay. Mo kí gbogbo ilé. Mo kí bàbá wa Pásítọ̀ Ògúnrí Gbidó. Mo kí mọ́mí wa Dr. Sabi. Ẹ kú ètò. Mo kí gbogbo àwọn bàbá tó wà nílé. Àwọn ìyá tó wà nílé. Mo rò pé gbogbo wa pátápátá la gbọ́, gbogbo ẹ̀yin tí ẹ wà ní ẹ bá wa pín ètò yìí. Láti ṣe rally àwọn oníga ẹ bá ti ń gbọ́ àwọn kan tó bá ti ń jáde tó bá ti ń jẹ́ nípa ti Yorùbá nation yìí. A fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, a fẹ́ kí gbogbo yín kẹ́ fún wa ní ìfọwọ́sowọ́pọ̀ láti kí wa lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn ètò àti ìgbésẹ̀ tí àwọn ọ̀dọ́ ń gbé lọ́wọ́lọ́wọ́. Torí pé láìpẹ́ láì jìnnà yìí, a máa jáde tán, gbogbo wa la dẹ̀ máa rí, gbogbo àwọn ìgbésẹ̀ tá a dẹ̀ ń gbé, gbogbo àná la dẹ̀ máa rí lórí ayélujára. Ṣùgbọ́n gbogbo nǹkan tí a fẹ́ ṣe kọ́ la máa sọ tán, la máa sọ síta. Ẹ mọ̀ pé láti ìgbà tá a ti stop information giving out, ẹ mọ̀ pé àwọn mua bóyá mua náà dẹ̀ pọ̀ bóyá máa ò náà dẹ̀ ń pè wọ́n àwọn gbogbo kìíní wọn wọ̀nyí. Ẹ mọ̀ pé àwọn bóyá mi ò mọ̀rúkọ tó ń pe gbogbo wọn kápọ̀. Prophet, ẹ má bínú prophet, ẹ má bínú because ó dàbí pé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn tó ti ṣẹlẹ̀ ẹ̀yin lẹ sọ̀rọ̀ débẹ̀ ń sìn. Àkọ́kọ́ tẹ máa wá padà wá sí sórí ìkànnì wa lélẹ̀ nígbà tẹ lọ sí US because orúkọ yín wà nínú àwọn tán list tán fi yín ṣẹlẹ́rìí wípé ẹ rí wọn kòrókòró báyìí nígbà tán ń ṣe presentation fún àwọn UN wípé ẹ̀yin ló dárúkọ ẹgbẹ́ gbogbo ilé ẹ̀ka alẹ́ ẹ̀yin tẹ wà lórí gbogbo ayélujára bàbá ológun lolúwa tó ń sọ nígbà yẹn wípé ó rí àwọn mua ẹni tó ń rán wa àwọn eléyìí àwọn lẹ̀ ń wò lórí ìkànnì torí àwọn náà jẹ́ olórí ọ̀dọ́ tó lọ represent àwọn ọmọ Yorùbá àtàtà táwa ní abẹ́ umbrella bàbá Akíntóyè àti Chief Sunday Ìgbòho bóyá wọ́n lè wá brief wa díẹ̀ náà. Ẹ ṣe tó ní gbogbo ilé ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi bàbá ọba ẹ káàbọ̀ sáàrin wa lẹ́ẹ̀kan sí. Ṣe rí àwọn èèyàn máa sọ̀rọ̀ kan ó máa ń ṣe mí láàánú gbà míì nígbà tí àwọn èèyàn bàbá dẹ̀ fi òótọ́ sílẹ̀ tó dẹ̀ ń tọnu gbó lọ́nà tó dẹ̀ ń tàn lẹ́yìn. Nígbà tí a lọ sí United Nations tí mega rally gbogbo all the Yorùbá lápapọ̀ kí mega rally nìkan àtàwọn YSDM àti gbogbo ẹgbẹ́ lápapọ̀ tá lọ pàdé ní United Nations. Èmi ò ní figbá kan bọ̀ kan nínú. Ẹni tí bàbá tí wọ́n sọ̀rọ̀ ń gbà yẹn tí wọ́n ní ààrẹ wọn bàbá àyàrá wa ní tẹ́lẹ̀ is one of our members before ní mega rally tó dẹ̀ jẹ́ àgbàlagbà láàrin wa ṣùgbọ́n àwa ní mega rally anybody tó bá ti sọ̀rọ̀ kó tó pe onídọ̀tí tán àti yọ kúrò ní mega rally a máa yọ wọn níbẹ̀ ní yọ jìgá ó lè wá sọ́dọ̀ wa kó máa ṣépè fún bàbá Akíntóyè kó máa ṣépè fún Ìgbòho kó tó máa gbé èmi náà tí mo jẹ́ nídà náà kó tó máa gbé èmi náà ṣépè kó wá ní ó máa wà láàrin wa kò jọ anybody tó bá ti go against àwọn bàbá yìí a máa yọ wọn so àwọn kan ti kúrò láàrin wa bàbá yìí wà láàrin tó kúrò láàrin wa bàbá yẹn so nígbà tí à ń ṣe rally lọ èmi kàn lọ kó oúnjẹ níbi tí oúnjẹ wà torí ọ̀tọ̀ níbi tá a páàkì sí ṣé níbi tí United Nations wà síbi tá a ti ń ṣe rally ó jìnnà síra wọn kódà ẹ lè wà níbi tá a ti ń ṣe kẹ́ máa wo gate wọn entrance wọn ẹ lè wo but àwọn convoy wọn bá ń kọjá wọn ní ìgbàwájú ọkọjá ká máa rí wọn so that is where we display and ibi tó ń dẹ̀ fún gbogbo all the national nìyẹn láti ṣe rally wọn ní Afghanistan Sierra Leone everybody side kan náà kó gbogbo wa sí and ibi tá a dẹ̀ ti ṣe rally látọ̀dún yìí nìyí mo wá rí bàbá yìí nígbà tí ta lọ gbé oúnjẹ nínú mọ́tò because rally ń lọ lọ́wọ́ àwa lọ gbé mo ṣe ń kọjá lọ mo bá rí bàbá yìí ṣé mo gẹ́gẹ́ bí àgbàlagbà àti gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire tó ń kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ pé kábọ̀ fáwọn àgbà wa mo dẹ̀ dúró mo kí bàbá mo dẹ̀ bá ti tèmi lọ ṣùgbọ́n nígbà táwa parí rally tán táwọn èèyàn jẹun bàbá wọn pè bàbá yìí ní Frank Ọlálẹ́yẹ àwọn ló nẹ́ẹ̀sì sí mi wọ́n sọ fún Frank mo ní ẹ̀ẹ́rí babalágbà mo wá fi wọ́n wọ̀n àwọn èèyàn wá rí wọn kọ́ níbi tán dó sí so àti parí rally gbà mo wá lọ bá wọn mo wá ní bàbá ṣé ẹ wá fún rally ni rally sì wà lọ́la o wọ́n ní no èmi ò wá fún rally o representative ni èmi o representative ni àwọn jẹ́ wọ́n wá give speech ní inú United Nations ni o mo dẹ̀ ní àtò ọlọ́run àkín gbogbo alẹ́rẹ̀ o àṣegba èrè and that was all I said ṣé wọ́n rí the only 3 things or 4 things tèmi wá béèrè nígbà tó ń gbọ́ gbogbo àwọn story yẹn
torí mo gbọ́ gbogbo social media oríṣiríṣi àwọn prophet Ológunlolúwa ó rí mi nígbà tí à ń give speech tá à ń ṣe kinní kan èmi ò rẹ́ anybody o yàtọ̀ sí ibẹ̀ yẹn tí màá tí wọ́n ti jọ ríra pé wọ́n wá sí ìtòsí kì í ṣe rally tó dẹ̀ jìnnà sí ibi tí United Nations wọ́n ti ń entrance United Nations àbí inú building United Nations ó jìnnà síbẹ̀ yẹn so yàtọ̀ sí pé wọ́n wá síbẹ̀ yẹn tí màá tí wọ́n jọ ríra before that time and after that there's no any conversation between me and any one of them. Ṣé wàá rí three questions tí mo wá béèrè lọ gbogbo àwọn èèyàn nígbà tẹ́ mọ̀ pé ẹ lọ give speech ní United Nations tó bá jẹ́ pé lóòótọ́ ṣe rí we are not dumb à ń ṣe ní trait you are talking to learned people àwọn tó rí wọn pé tó ní làákàyè tí ń ṣe àwọn dánmú as old as I am with my level of my intelligence who am I playing upon my intelligence with this my level kò possible. You understand? Nígbà tí ẹ lọ sínú United Nations tó ń pè yín pé ẹ wá represent United Nations. Now when we are talking about the representation, tí United Nations bá United Nations will never invite individual, they invited nation. So is Onitiri is a nation that were invited? Number one question here. Ṣé Onitiri ti the nation tó be invited wá síbẹ̀ yẹn? That is number one. Is Onitiri too big to answer the United Nations if they invited her? That is number two. Then number three, nígbà tí letter tó fi invite yín yẹn, why tell if you post sí gbogbo ayé káyé rí ibi tí United Nations tó ti send invitation letter sí yín pé kẹ́ wá sí United Nations. These are the questions. Then number five, nígbà tí ẹ wà nínú United Nations tí wọ́n address yín pé okay the representative of Onitiri and co and subordination wọn pé kàn wá give speech. Why tell if you record àárín yẹn níbi tó ti mention yín tó ti address yẹn, why that place cannot be recorded? That is number 6. Then another question, ẹ̀yin tẹ́ lọ because the way the man was talking to me, he is saying that not only him nìkan ló wá síbẹ̀ kí wọ́n pọ̀ tán jọ wá. Now ẹ̀yin tẹ́ pọ̀ tẹ́jọ wá yẹn ṣé ẹ wá lè ya fọ́tò nínú all United Nations níbi tí gbogbo yín ti jókòó yẹn kẹ́nìkan tẹ̀ wá gbé kámẹ́rà kó fídíò gbogbo yín àti kó ya fọ́tò gbogbo yín kẹ́ wá post sí ayé kí gbogbo yẹn kó rí. Now tó bá yẹ pé gbogbo nǹkan tí mo kà sílẹ̀ tó yẹ pé ẹ ṣe ni nobody need any question to be questioning you or you don't need any explanation láti fún ẹnikẹ́ni. All these things lẹ́kọ̀ọ́ máa ṣe tẹ̀ máa post sínú gbogbo àwọn platform tẹ̀ máa send ẹ̀ káàkiri gbogbo media táwọn èèyàn máa rí ẹ ní that one máa explain any answer kankan ẹ ní that one máa explain anything fáwọn èèyàn pé ẹnìkan rí mi ẹnìkan rí mi. No, you don't need to say, you don't need that. Ẹni tó rí mi àtẹni tó rí mi ẹ ní gbogbo nǹkan wọ̀nyẹn gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ ìlú ẹ̀kẹ́ ra ṣe. The letter, the where you are being addressed, where the invitation has been sent to, and gbogbo ibi tẹ́ wà bẹ̀ tán ti address yín, ibi tẹ́ ti ṣe fídíò, níbi tẹ́ ti jókòó sínú United Nations tán ti jókòó, tẹ́ ti ń ṣe fídíò, ó yẹ kẹ́ gbé yẹn jáde. Fọ́tò tí gbogbo yín jọ yà in a group, ó yẹ kẹ́ gbé jáde. Then why Onitiri herself is not answer the call of the United Nations? Ó yẹ kẹ́ sọ reason. Then cho ti big and are you the only one living in America? Tẹ́ pé wọn nìkan ló lọ síbẹ̀. All these questions you are just talking, you are not talking to ọmọ kékeré now. Bá ọmọ kékeré sọ̀rọ̀. Bá ọmọ 10 years sọ̀rọ̀. You are talking to Yoruba people. Àwa tá ní ọgbọ́n tá ní ìmọ̀ tá ní òye. You are talking to Remi for that matter. Me, Master Soda. I'm a master. You are talking to Remi. Pastor Ológunlolúwa, the challenges ahead of us ó ju gbogbo àwọn expressions yìí lọ. Sọ̀rọ̀ mi yé yín. Sẹ́rí ìjọgẹdẹ ní ọ̀rọ̀ àwọn wọ̀nyí kò tó nǹkan tá à ń yọ àdá tì. Èmi ni mo béèrè lọ́wọ́ wọn, ó dẹ̀ ti pẹ́. Àwọn èèyàn wọn inú ewu làwà lọ́wọ́lọ́wọ́ ń sìn yín. Wọ́n ní wọ́n pa wọ́n lórí Àṣàkí lọ́wọ́lọ́wọ́ ń sìn yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kí àwọn èèyàn jáde lọ. Gbogbo àlàyé yìí ní ìjẹ́ you are making them more popular than necessary. No, Baba Fatai, ẹni sùúrù sá. Mr. Fatai, èmi ni mo wá ń kọ́ o, èmi ni mo wá ń kọ́ Mr. Fatai, ẹ má gbàgbé. Ẹ tẹ̀síwájú. Ológunlolúwa mo fún níbi 1 minute. Ẹ ṣe. So now all those things happened and ìgbà tí mo ń gbọ́ gbogbo kìíní wọ̀nyẹn because mi ò fẹ́ fún ọ ní publicity kankan. Ẹ mọ̀ Bàbá Akíntóyè Ìgbòho àtèmi àmẹ́ta ni wọ́n target all the time. Tẹ́ bá ti gbọ́ Bàbá Akíntóyè tán bá ti fún Bàbá Akíntóyè ládùúrà kan wọ́n á fún Bàbá Ìgbòho ládùúrà kan wọ́n á fi tèmi náà wọ́n á fi parí ẹ̀. Àmẹ́ta yẹn ni target wọn and mi dẹ̀ fẹ́ make wọn mi dẹ̀ fún publicity kankan. That's why I keep quiet. A lot of media called me wọ́n fẹ́ tí wọ́n interview me but mi ò ní interest to answer anything or to give anybody explanation because I know that gbogbo ọ̀rọ̀ wọn kò make sense kò sí sense kan tó make it to me and to others. So bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ọ̀rọ̀ yẹn. Ẹ ṣe gan ni
ẹ ṣé gan ni Professor Ológunlolúwa a máa rí yín pẹ́pẹ́pẹ́ ilẹ̀ ti mọ́ níbi tẹ́ wà yẹn bóyá ẹ máa wà ní 5 o'clock ẹ jẹ́ kí àwa máa continue ètò ṣó ṣe ti gbọ́ báyìí ẹ jẹ́ bóyá tẹ́ bá ìfẹ́ dúró ẹ lè bá wa dúró tó bá lè jẹ́ pé ẹ fẹ́ máa tẹ̀síwájú láti lè lọ sùn torí pé time tẹ́ wà ní ọ̀dọ̀ yín pẹ̀lú àwọn bàbá wa tán pè wọlé lẹ́ẹ̀kan yìí my own advice my own contribution lórí ọ̀rọ̀ yìí wípé wọ́n ti ń pa àwọn ìran wa wọ́n ń pa wọ́n lọ́sàn-án pa wọ́n lóru àwọn nǹkan wà tá a lè ṣe wọ́n ní àti ẹkún dẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tàbí kún dẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ń dẹkùn tàbí àwọn ṣe máa ń pè á ti mọ̀ nípa àjọ ń jẹra wa ni gẹ́gẹ́ bí bàbá Ológunlolúwa bọ́n ṣe sọ agboolé ságboolé ìlú sílùú ó yẹ kó ti lè gbé ọdẹ jáde látọjọ́ yìí báwo lọ yìí máa ń ṣe láyé ìgbà yẹn Ọ̀túnba mo yìí máa wá pè yín o ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tó ń ṣe ń gbà yẹn tó máa kó igi síta tó máa dáná ń bẹ àmọ́ wípé nǹkan tó wà lọ́wọ́ wọn lágbára but ṣé Yorùbá ò sí mọ́ ni tàbí tó bá sọ wípé ó ń jà ní Ìgàngán nísìnyí tó tún sọ pé ó ń jà ní Ìbàdàn wọ́n tún ní Fúlàní títí ó wà lábẹ́òkúta ọmọ ogun mélòó gan la ní nǹkan mélòó gan ló wà lọ́wọ́ wọn mélòó gan ni àwọn náà á láti dìde láti lè support ara wa níbi tí ọ̀rọ̀ yìí ń lọ àwa tá a dẹ̀ fẹ́ dìde ni àwọn tó wà nínú ìlú àwọn ọmọ ìlú ọba ìlú ìjòyè ìlú táwọn èèyàn bá ti ń dìde wá lẹ́yìn ó ti ń wá lọ́la ó máa sú wọn because àwọn èèyàn tó fẹ́ sponsor wọn gan pàápàá gan máa béèrè pé àwọn ọmọ ìlú ń kọ́ tí wọ́n sí bẹ́ẹ̀ ni you know aláti ṣe nǹkan kan Ọ̀túnba ẹ jẹ́ kí n pè yín kẹ́ bá wa dá sí. mo kí gbogbo lé bàbá wa Prophet Ológunlolúwa ẹ̀rà sàmú kí Dr. Sadi ó kí gbogbo èèyàn àgbààgbà nínú ilé àti gbogbo ojú tó ń wò wá nílé. Ibi tí èmi ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní ibi ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn pé wọ́n kidnap níbì kan tí àwọn èèyàn sọ pé ó yẹ kí àwọn èèyàn wá jáde. Ẹ má jẹ́ ká tanra wa kò sẹ́nibọ̀dì tó lè jáde ńlé àfi tá bá kàn parọ́ fúnra wa. Tí ọmọ Yorùbá kan bá jáde lọ́bì kan ọlọ́pàá mú. ẹ má bínú o brother mi ẹ tiẹ̀ kọ́kọ́ introduce ara yín sáwọn tó wà lé torí ẹ̀kọ̀kan lẹ àmọ́ ẹ pààrà wa lẹ jẹ́bọ̀ ẹ̀kọ̀kan lẹ máa ń gbójú jáde ẹ kọ́kọ́ júwe ara yín ná fún àwọn tí àwọn tó ń darapọ̀ mọ́ wa ó lè jẹ́ gbà kọ́kọ́ lẹ lòmíì gan máa rí yín bọ́ onímọ̀ ẹgbẹ́ lára àwọn mẹ́mbà Yorùbá World Media kọ́ máa rò pé bóyá àgbé yín wá pa invite yín wá bá ṣe invite bàbá Ológunlolúwa wa ni ẹ ṣe. Yes ma. So gbogbo ilé orúkọ tèmi ni ọba ìṣẹ̀ṣe of Canada ọba Jamiu Lamidi mo dẹ̀ jẹ́ kan lára Yorùbá World Media mo tún jẹ́ kan lára àwọn tí wọ́n gbé iṣẹ́ Yorùbá Nation sórí. So gẹ́gẹ́ bí èyí tí mò ń bá bọ̀ òun ni pé ṣe rí ní ilé tá a ṣe wà nílé yẹn àìmọye àwọn èèyàn tí àrá wà nínú wọn ṣùgbọ́n wọn ò lè dá nítorí pé àwọn bàbá wa ń pa òwe kan pé ajá tó bá lẹ́ni lẹ́yìn á pa ọ̀bọ. Àwọn Fúlàní gbogbo yẹn wọ́n lẹ́ni lẹ́yìn ni. Masari kọ̀ ti story yìí ẹ wo ọ̀gbẹ́ni tí olóyè Sunday Igboho tí wọ́n lọ lé kúrò nílùú Ìgàngán ọ̀gbẹ́ni Sẹ́ríkì yẹn kẹ́ tó dé ọ̀dọ̀ Sẹ́ríkì because àwọn Yorùbá ẹgbẹ́ wa máa ń sọ pé kò rí bẹ́ẹ̀. Kẹ́ tó dé ọ̀dọ̀ Sẹ́ríkì yẹn checking point mẹ́ta lẹ máa kàn kẹ́ tó dé ọ̀dọ̀ Sẹ́ríkì. Checking point mẹ́ta imagine checking point mẹ́ta lẹ máa kàn kẹ́ tó dé ọ̀dọ̀ Sẹ́ríkì. So àwọn people yìí wọ́n ní èèyàn lẹ́yìn igi wà lẹ́yìn ọgbà tiwọn tí ọmọ Yorùbá kan bá dìde ń sìn pé òun fẹ́ ṣe kan báyìí ẹ̀rí ibi tí wọ́n máa ti sí. Kí ni olóyè Sunday Igboho ṣe tán fi lọ ka mọ́lé àfi dandan káwọn pa? Ṣebí nídìí pé bóyá ó dìde pé ìyà ń jẹ àwọn èèyàn mi ni. So ẹ má ká blame àwọn èèyàn tó wà lé lóòótọ́ àti òdodo àwọn yẹn náà kì í gbọ́ràn. Ṣùgbọ́n látara pé wọn kì í gbọ́ràn yẹn èmi jókòó mo rò ó. Ibi tí mo dẹ̀ rò sí ni wípé bóyá bí ọgbọ́n ọmọdé tèmi ṣe mọ ni. Ibi tí mo rò sí ni wípé
ìjọba àpapọ̀ location 9 wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa di ẹranko. Wọ́n ti dà wọ́n ní ọkàn, gbogbo ọkàn wọn ti pòrúurú. Ẹni tó lágbára gan ṣe ló dẹ̀ dàbí ọ̀lẹ tí ò lè ṣe nǹkan kan. So tẹ́bá wò pé ó yẹ kí Yorùbá jáde tán bá rí ṣàkàbùlà lọ́wọ́ Yorùbá, ṣáwọn ọlọ́pàá wa tó yẹ pé wèrè ni wọ́n, Yorùbá náà ló pọ̀ jù nínú wọn láwọn ọlọ́pàá tó máa mú tán bá mú tọ̀hún tó bá pé ṣàkàbùlà ló wà lọ́wọ́ ẹ̀, the way tí wọ́n á fi treat ẹ̀ ẹ máa rò bóun la níní ni, ẹ rò pé Yorùbá yẹn ẹ rò bá níní ni ní the way tí àwọn Yorùbá wa tán máa fi treat ẹ̀. Meanwhile ẹni tí wọ́n rí èkè lọ́wọ́ ẹ̀ tó pààyàn tán rí pé ó pààyàn, tẹ́ ẹ bá mú dé station lénìí tó bá máa dejọ́ kejì tẹ́ bá débẹ̀ wọ́n lè sọ fún yín pé wọ́n ti gbé lọ sí Àbújá pé order from above ni wọ́n ní kó máa gbé bọ̀ l'Àbújá, ibi tẹ́ máa rí mọ́ nìyẹn. So fún dé yìí ẹ má ká blame àwọn èèyàn tó wà lé jù, ṣùgbọ́n nǹkan kan lèmi máa sọ fún wọn, àrìnpọ̀ ejò ń gbà míì ló ń jọmọ ejò ń yà. Ó dẹ̀ di ọjọ́ tí gbogbo wa bá ronúpìwàdà pé a fẹ́ kú ká tó rí ilẹ̀ Yorùbá gbà, kì í ṣe pé mo dúró bẹ̀ yẹn ná. ẹ ṣé gan ni brọ́dà mi Ọ̀túnba Canada. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa. Ẹ tí mo ti ẹ̀yin sọ látẹ̀kọ̀ bí mo yẹn sọ náà ni àlágbákọ̀, bẹ́ẹ̀ náà ni àwọn tájọ́ ń ju ètò mọ́ra wa lọ́wọ́ lájọ́ ń kó síra wa ní ẹsẹ̀, là ń kó síra wa ní gbogbo ẹ̀. Kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé àwa tí a jọmọ Yorùbá àtàwọn tó jọmọ Nàìjíríà, ẹ máa rí àwọn interview kan tó ń ṣe fún àwọn tó wà ní Mushin tó lọ ti ṣọ́ọ̀bù wọn tó láwọn dìbò. Ẹ tún rí àwọn ẹlẹ́ja náà, ìgbà wo la fẹ́ gbọ́n, ìgbà wo la fẹ́ kúrò nínú oko ẹrú fúnra wa. Àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí program kan tí mo ṣe lórí ìkànnì tèmi tí mo ní lóòótọ́ àti òdodo, a mọ̀ wípé tá bá dìbò fáwọn pípù yìí wọ́n máa fi gbogbo nǹkan wọlé, bọ́ ká mọ̀ ká please ara wa, ká má displease ara láti please ẹlòmíì, torí a mọ̀ wípé wọn ò ní ṣe fún wa. Ojú kan náà la máa wà bí omi adágún. Bàbá wa máa ṣe, bàbá wa máa ṣe, wọ́n ti dé bẹ́ẹ̀ ń sìn, tá bá máa fi rí 4 years ká tó rí 2 years ní tó máa bẹ̀rẹ̀ sí ní máa prepare wípé àwọn fẹ́ ṣe campaign. Àwọn ìyá yìí náà ń ṣe, àwọn náà lọ tún máa dìde, àwọn ìyá tó ń lọ gbé pé ẹja tí wọ́n ẹja by that time ara tún ti máa tù wọ́n, torí bọ́rọ̀ wá ṣe rí ní Nàìjíríà nìyẹn. Tó bá gbé pure water, tó bá gbé sí 1,000 naira, a máa pariwo for just a week or 10 days la máa fi pariwo. Tó bá ti dẹ̀yìn 10 days yẹn ẹ máa rí wípé ó máa ti bá wa lára mu. Gbogbo kúkùnkùn yẹn ó ti bá wa lára, a ti máa adjust tó bó jẹ́ jíjí bó jẹ́ yíyá, torí ẹ̀ lè ṣe rí wípé èèyàn lóhùn ta ẹran ara èèyàn 200 naira, àwọn tó torí epo orí ẹyẹ tàbí orí kí ló ń tà. Mo ṣe send ẹ̀ sórí, mo ṣe program yẹn ní àná ni lórí ìkànnì mi. 200 naira ó lóun sòkè sínú ọtí wípé 200 naira ní pé kíkìkí báyìí làwọn ge. Ara èèyàn ní oko, ara ẹran o, ara ẹran kọ́ là ń sọ, ara èèyàn là ń sọ. Torí ẹ̀ àwa tí a nígbàgbọ́ nírìn àjò yìí, mo kí wa gan ni wípé ẹ kú oríire. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ti wo fídíò yẹn gẹ́gẹ́ bí wípé àkókò ti lọ, a ti lò more than 2 hours. Àti ẹ̀ máa ń fẹ́ kó gùn bọ̀, a máa try náà. Engineer wa kí yín wípé ẹ kú iṣẹ́, mo mọ̀ pé wọ́n máa bá wa gé so that tó máa lè easy fún àwọn ẹlòmíì láti wò, àwọn tó jẹ́ wípé nǹkan tó ibi tó dẹ̀ fẹ́ mú ìran wa lọ nìyẹn, kó jẹ́ wípé ká máa rí. Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ẹ
lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin òmìnira la fẹ́.